on Osiasa fans. This is easywealthmediahub, where entertainment meets endless curiosity. So therefore, I am here to ignite your imagination on Osiasa. Yes, so therefore, let's have it from Ogbeni Asa and Omidan Asa in Yoruba dialect. So therefore, Ogbeni Asa, a máa fẹ́ kẹ́ sọ fún wa ní kẹ́ sọ fún gbogbo àwọn ará lé ní orúkọ yín. Bákan náà, Omidan Asa, ẹ máa sọ fún gbogbo àwọn ará lé ní orúkọ yín àti ibi tẹ́ ti wá kan gangan. Orúkọ tèmi ni Salawu Yunus Babatunde. Ọ̀gbẹ́ni Asa. Okay, láti ọ̀dọ̀ Omidan Asa. Omidan Asa fún ti sáà yìí ti ọdún yìí nìyẹn. Àwọn ọmọ Yorùbá wọ́n máa gbé mi débẹ̀. Ẹ ṣé gan gidigidi. Okay, ká tó sọ̀rọ̀ nípa Ọ̀gbẹ́ni Asa tó Omidan Asa. Báwo ni inú ṣe dùn tó fún Osiasa àjọ̀dún yìí tá à ń ṣe ní ọjọ́ tí òní? Nítorí pé ìròyìn ká fi ń gbọ́ nípa Osiasa bí ó kàn dàbí ká ṣe pé ká ṣe bí kẹ́sì congress ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún congress àkójọ pé a ṣe àgbẹ̀tàn sọ fún wa nípa rẹ̀ bí àwọn tó ń ṣe tẹ̀lé fún ìgbà àwọn ilé ìwé rẹ̀ wọ́n ní pé bí wọ́n kàn ṣe ìtìrí wọ́n kàn ṣe gbẹ́rẹ́ nígbà wọn ní pé Ṣàngó nìkan náà wọ́n dé sí ọdún yìí wọ́n lè fi wọ́n sí pàtẹ ọjà aṣojú ìbéèrè sáà àṣẹ àbí ẹ ṣé gan gidigidi Ọ̀gbẹ́ni Asa. Látọ̀dọ̀ Omidan Asa, báwo nínú yín ṣe dùn tó? Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ nǹkan ìdùnnú fún mi pé ìgbẹ́ wa ó sì dùn gbogbo kọ́ sí i. Okay, kásáyé sọ nípa Ọ̀gbẹ́ni Asa àti Omidan Asa. Pẹ̀lú oríyìn tí wọ́n gbélé yín lọ́wọ́ àti ipò tí wọ́n gbélé yín lọ́wọ́ ní ọjọ́ tí òní, ǹjẹ́ inú yín dùn sí? Inú yín dùn sí? Ǹjẹ́ ẹ ṣetán láti ṣe iṣẹ́ náà tí wọ́n gbélé yín lọ́wọ́? Ní àṣeyege lọ́dọ̀ fún wa. Okay, ní àṣeyege ní àṣeyè àbí làlákàn ṣe po ẹ̀rí ṣe ẹ̀dẹ̀ ṣe ní àṣeyè àti àṣeyege, ṣùgbọ́n o ṣe é mọ iṣẹ́ tó gbélé yín lọ́wọ́ gangan ẹ bá wa sí gbogbo ara lé. Kí ni iṣẹ́ Ọ̀gbẹ́ni Asa àti Omidan Asa tó gbélé yín lọ́wọ́? Àwọn máa mójútó kẹ̀kẹ́ tó bá ti papọ̀ máa ṣe àwọn máa fi yàrá àṣà àwọn òbí àtẹ̀jẹ́ àwọn máa fi ọdún ṣe nǹkan nípa àṣà. Kódà tábẹ́ lọ sí gan tó wọ́n tàjẹ́ nǹkan tó ta mí tó pa mọ́ ìgbà àṣà Yosa àwọn máa jẹ́ àfihàn. Ní ètò Osiasa ọdún tó ń bọ̀, Omidan Asa àti Ọ̀gbẹ́ni Asa ní ó ní ọwọ́ ìdarí ìpò ètò owó bí àwọn akẹgbẹ́ rẹ̀ ti ń ṣe sínú àwọn activities tí wọ́n ṣe. Ọdọọdún la máa ń ṣe Osiasa yìí ní ọdọọdún ni láti ṣe lóko. Ẹ ṣé gan àwọn ọmọ Yorùbá, wọn tó sáré máa gbé mi débẹ̀ torí wọn ò pé mi ò gbọ́ Yorùbá délé. Ó dáná ẹ sáré bá mi fi àmì sí orúkọ yìí, easywealthmediahub. Ẹ sáré bá mi fàmì sí gẹ́gẹ́ bí ọmọ Yosa. Bẹ́ẹ̀ ni a sáré yá láti èdè Gẹ̀ẹ́sì bọ́ sínú èdè Yorùbá. A máa ń fi isi kábàjá isi gbígbó belt àti àjọpín belt àwọn ní belt gbígbó Ó yá bẹ́ẹ̀ ṣe lè bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pé ẹ pé kẹ́ wá bá mi fi àmì sí. easywealthmediahub easy gbígbó belt gbígbó media gbígbó ẹ̀kọ́. Ó yá ẹ pé papọ̀ ká mọ̀ bóyá ẹ gbà lórí ètò yìí àbí ẹ gbà. Ẹ pé papọ̀ lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bí ọmọ Yosa. Ó yá ẹ ti ká gbé ní easy. Ó yá
Wet. Media. Ẹ ṣe gan ọ̀gbẹ́ni àṣà àtọmídà àṣà bóyá ṣe pé ẹgbà àbẹ ẹgbà gbogbo àwọn alẹ wọn máa kàn sí wa bóyá ẹgbà tàbí ẹgbà. Ẹ ṣe gidigidi. God bless you. Ọdún ayabo ẹ̀sùn àjọ̀dún tí ọjọ́ ti òní.